Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi yìí níbi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus ní ìṣẹ́jú 5. Nínú fídíò tó kọjá, mo ṣàlàyé àwọn standard integrals. Mo dẹ̀ ṣàlàyé bó ṣe dàbí ìpadàbọ̀ àbìjà fún differentiation. Nínú fídíò eléyìí, wọ́n máa ṣàlàyé tí à ń pè ní u-substitution. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, mo rọ̀ wá, tó o bá tíì subscribe sí channel mi, dákun bá mi subscribe sí i, kó o sì bá mi like ẹ̀, kó o sì share rẹ̀ pẹ̀lú. Nínú fídíò tó kọjá, a rí irú àwọn nǹkan báyìí, mo dẹ̀ ṣàlàyé bọ́pọ̀lọpọ̀ wọn ṣe jẹ́. Mo dẹ̀ ṣèlérí pé màá ṣàlàyé bí ọ̀pọ̀lọpọ̀ ṣe jẹ́, pàápàá jùlọ tó bá nírú nǹkan báyìí àti irú nǹkan báyìí àti àwọn nǹkan mìíràn báyìí. Ó rí i pé ní inú differentiation tó bá rántí, tó bá fẹ́ solve irú nǹkan báyìí, má gbàgbé pé n tó lò ní tí a mọ̀ sí chain rule, tí a mọ̀ sí composite function. Ṣùgbọ́n tó bá fẹ́ dá irú àwọn nǹkan báyìí padà, ohun tá a máa fi ń ṣe òun náà ni u-substitution approach. Nínú àwọn míì náà, wọ́n máa ń pè ní integration by substitution. Òun náà ni pé tó bá fẹ́ get nǹkan kan, ó lo u láti fi ṣe function kankan so that ó fi lè get rid àwọn function tó ti wà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, wọ́n bá ní integrate find integral of e raised power 2s ds. Ká tó tẹ̀síwájú pẹ̀lú ohun tí mo ti kọ tẹ́lẹ̀ nínú standard integral wa, o mọ̀ pé integral e raised power 2s kí ni ó mọ fún ọ? Mọ̀ pa ní yóò mọ jẹ́ e raised power 2s divided by 2 tó ti yé wa báyìí plus c. Ó rí i pé n tá get náà ni tá a bá ṣe tán. Bó o la ṣe máa ń ṣerú eléyìí? Òun náà ni u-substitution la máa ń ṣe kí ni o? La máa ń lò fún. Àwọn integral tó bá ti wà ní in terms of function of a function báyìí, u-substitution la máa ń pè o. A máa ń pè ní function of a linear function of x. Tó ti yé wa báyìí, u-substitution ló rọrùn láti lò fún. Tó bá ti jẹ́ pé function tó wà níbí báyìí linear náà ni, ó lo u-substitution fún. Bó ló ti wá ṣe? Òun ni pé ní tó jẹ́ linear function ó fi ṣe u, ṣó ti yé? Tó bá fi á ṣe u tán, ó differentiate ẹ̀, sọ pé á ní du ds, that is ká differentiate u with respect to h, with respect to x. Kí lá ní ọ̀hún? Yóò fún wa ní 2. Ó rí i pé tó bá multiply through by ds, ó rí i pé kí ló kù tá mọ ní? Yóò jẹ́ du is equal to 2 ds. O sì tún lè fi ds ṣe subject of the formula, yóò mọ fún wa ní du over 2. Kí ló dé tá a fi ṣe with respect to formula? Ó rí i pé pẹ̀lú bó kàn ṣe jẹ́ òun ni u-substitution. Òun ni pé ó rí i pé gbogbo ohun tá a ní níbí báyìí tẹ́lẹ̀, they are in terms of x. Eléyìí x ni, eléyìí náà x ni. Ohun tá a fẹ́ ṣe ni pé a fẹ́ rọ́pò gbogbo ohun tó wà nínú integrand yẹn, a fẹ́ rọ́pò rẹ̀ pẹ̀lú u. Ó yá, ó wá padà síbi ìbéèrè rẹ̀, ó rí i pé a ní integral e raised power 2s divided by ds. Ó wá bẹ̀rẹ̀ sí ní máa rọ́pò wọn. Ó rí i pé tó bá wò ó, kí la ti fi 2s ṣe? Ó rí i pé ó ti di u. Kí dẹ̀ ni ds wa? Òun jẹ́ du divided by 2. Ṣó ti yé? Tún lọ di eléyìí mú mọ́wọ́. Tó bá fẹ́ ṣe any integration, ṣó ti yé báyẹn, with respect to a particular variable, tó o bá integrate kankan with respect to a particular variable, gbogbo àwọn tó jẹ́ constant yẹn, wàá gbá wọn dà síta. Kò túmọ̀ sí apc o, wàá gbá wọn dànù. Yóò mọ jẹ́ kí ni o? Ó rí i pé eléyìí same thing as 1/2 integral e raised power u du, àbí? Yóò máa jẹ́ 1/u2. Kí ni integral e raised power u? Ó rí i pé e raised power u náà ni. Ẹ má gbàgbé ó fi plus c sí, àbí? 1/2 wàá wá lọ padà. Ó rí i pé tó bá wo òkè níbí báyìí, a ti fi ṣe kí ni o? A ti fi u wa, a ló jẹ́ 2x. Ó wá substitute ẹ̀ papọ̀. Òun náà máa jẹ́ kí ni o? E raised power 2x plus c. Ó rí i pé ó jẹ́ kí ni? E raised power 2x over 2 plus c pẹ̀lú ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé á get ẹ̀. Ó mean pé ìwọ tóun tiẹ̀ ń ṣe jamb, kò nídìí kó dára rẹ láàmú. Wọ́n bá fún ẹ ní integral e raised power 1000x. Kí lánsà rẹ ó mọ jẹ́ o? E raised power 1000x divided by 1000 plus c. Ohun tánsà ó mọ jẹ́ náà nìyẹn. Then ìwọ tó jẹ́ pé o jẹ́ ọmọ mathematics,
tàbí ọmọ undergraduate tó jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, so kò nídìí tó bá ń ṣiṣẹ́ tó bá padà yá, a ní nídìí pé kó ṣẹ̀ mọ sọ́ọ̀fù iṣẹ́ ìlẹ́yọ kọ̀ọ̀kan kó tó mú ánsà wá. Tán bá fún ẹ nírú nǹkan báyìí, e raised power 2x plus 3, kò nídìí kó dára ẹ láàmú, tó kàn ṣe ni pé wàá differentiate eléyìí, ṣó ti yé báwọn, so ó rí pé yóò fún ọ ní 1/2, ó wá multiply rẹ̀ pẹ̀lú integral gbogbo eléyìí, so which is e raised power 2x plus 3 plus c. Eléyìí ni kí ni o? Òun ni function of linear function of x. Ẹ jẹ́ n tún fún wa ní àpèjúwe míì. Tá bá ní integral 3x plus 2 raised to power 4 dx, 3x plus 2 raised to power 4 dx. Ó rí pé n tá ṣe ń bẹ̀ òun náà ni pé kí ni o? Kí ló kọ́kọ́ ṣe? Sọ pé mo sọ fún ẹ pé this is a function of a function. So a ní function of a linear function of x. In tí mo mọ̀ lò fún function of a linear function of x òun ni kí ni o? Ohun tá ń pè ní u-substitution. In tó jẹ́ linear function òun kí ló kọ́kọ́ ṣe? Ó fi ṣe u. Your u will be what? 3x plus 2 àbí? So tó bá jẹ́ 3x plus 2, so then your du dx kí ni ó máa jẹ́? Òun ni pé kó differentiate u with respect to x. Yóò kọ́ fún wa ní 3 àbí? So tó bá fún wa ní 3, so ó wá fi kí ni o? O lè sọ pé du rẹ ó jẹ́ 3x àbí? By multiplying through by dx. Ó wá fi dx náà ṣe subject of the formula. Ó rí i pé n tá gbà lérò òun ni pé kí ni o? Ká má ní nǹkan kan tó jọ mọ́ x mọ́, so nínú integrand wa, so ká ní kí ni o? Ká ní u lásán. So ó wá padà síbi ìbéèrè rẹ. Ó rí i pé n tá ní òun náà ni pé kí ni o? Integral 3x plus 2 raised to power 4 dx. So tó bá substitute díẹ̀ kí ni ó máa jẹ́ báyìí? Ó rí i pé 3x plus 2 wa kí la ló jẹ́? Ó jẹ́ u raised to power 4. Kí ni dx jẹ́? Dx equal to du over 3. Má dẹ̀ gbàgbé òfin tí mo fún wa lẹ́ẹ̀kan pé tó o bá integrate with respect to a particular variable, à integrate sí bí báyìí with respect to kí ni? With respect to u. Gbogbo ohun tó bá ti jẹ mọ́ constant pátá, mo ti ṣàlàyé constant lẹ́ẹ̀kan, àwọn tó jẹ́ nọ́mbà, even kó má jẹ́ nọ́mbà, tó bá jẹ́ pé constant ni tí è ṣe variable, wàá gbá wọn dà síta bí orí àwọn APC. So yóò máa jẹ́ 1/3 integral u raised to power 4 du. So ti yé báyìí, then you have 1/3. Ó rí pé tó bá integrate eléyìí má gbàgbé, integral x raised to power n the same thing as x raised to power n plus 1 divided by n plus 1 plus c. So ilé ọmọ jẹ́ multiplied by u raised to power 4 plus 1 divided by 4 plus 1. Má gbàgbé constant of integration rẹ, torójú àpá ò lè ṣe kí ni o? Lè jojú ara. So then you now have 1/3 u raised to power 5/5 plus c. Ó máa jẹ́ u raised to power 5/15 plus c. Má dẹ̀ gbàgbé kí ni u wá o? Ló fún ẹ ní kí ni o? 3x plus 2 raised to power 5 divided by 15 plus c. So ó mean pé o ò bùkátà láti dára rẹ láàmú, lára. Ká pé nínú exam wọ́n ti fún ọ léléyìí, tàbí n tó bùkátà pé kó o sọ lẹ́sẹ̀kẹsẹ̀. So since tó ti jẹ́ pé function of a linear function of x ni, n tó ṣe ni pé ó kọ́kọ́ differentiate eléyìí. Kí ló fún ọ? Ó rí i pé derivative eléyìí yóò jẹ́ kí ni o? Yóò jẹ́ 3 àbí? Ó kọ 1/3, then multiply by, ó wá ṣe differentiate àwọn eléyìí papọ̀, ó wá mú eléyìí gẹ́gẹ́ bíi pé àṣọ ni. So ti yé báwọn. So tó bá ṣe, ó rí i pé yóò máa wá fún ọ ní kí ni? 3x plus 2. Má gbàgbé pé à ń integrate àbí? So eléyìí yóò máa jẹ́ 4 plus 1 divided by 4 plus 1. So yóò wá jẹ́ 3x plus 2 raised to power 5/5 multiplied by 1/3. So which is 3x plus 2 raised to power 5/15. Ó rí i pé tó bá rí irú eléyìí nínú multiple choice, o ò bùkátà láti tú palẹ̀ mọ́, ó kàn ṣe directly ni. Example kẹta kí n tó parí fídíò yìí, pé a bá nírú nǹkan báyìí, 6x square 2x plus 3x dx. So ó rí i pé tó bá wò dáadáa, it's a function of a linear function of x. So you have a function of a linear function of x níbí báyìí, so ti yé. So ohun tí mo lò ní pé kí ni ó lo u-substitution àbí? So ohun tó kàn mọ́ ṣe ń bẹ̀ láti fi ṣe u-substitution ni pé kí ni o? Ó fi ohun tó jẹ́ linear function of x yẹn wàá fi ṣe u. U wá níbí báyìí kí ni ó jẹ́ o? 2 plus 3x àbí? Ó differentiate ẹ̀ with respect to kí ni? With respect to s.
Derivative with respect to x rẹ kí ni ó mọ fún ọ? Derivative of 2 is 0 because it's a constant. Derivative of 3x yóò mọ fún ọ ní 3 àbí? So then your du will now be 3 dx àbí? Tó bá multiply through by dx. O sì tún lè fi dx yẹn ṣe subject of the formula, yóò mọ jẹ́ du over 3. Má gbàgbé, ìdí ni wípé a fẹ́ kó jẹ́ pé x yóò mọ appear nínú integrand wa mọ́. Ìdí ẹ̀ ló jẹ́ ká ṣe kí ni o? Ìdí ẹ̀ ló jẹ́ ká fi sí. Tó bá padà síbi ìbéèrè rẹ, eléyìí tán fún wa, ó rí i pé tó bá substitute ẹ̀ ní ìsìn, yóò máa jẹ́ integral sọ̀rọ̀ pé ta ní tẹ́lẹ̀ ní x square 2 plus 3x dx àbí? So mi pé yóò máa jẹ́ 6 x squared. Kí ni 2 plus 3x wá sọ̀rọ̀ pé a ti fi ṣe u àbí? Multiply by dx wa which is du over 3 àbí? So má dẹ̀ gbàgbé wípé tó o bá integrate with respect to a particular variable, kí ni mo lọ́mọ ṣe o? Gbogbo ohun tó bá jẹ́ constant ńbẹ̀, a máa gbá wọn dà síta. So ó ti yé? So ó rí i pé 6 eléyìí constant ni ó wà numerator, 3 eléyìí náà constant ni ó gbé gbogbo wọn dà síta kó ń kálukú sinmi. Then you have x square u du. 6 divided by 3 will give you 2 àbí? Integral of x square u kí ni o tó o bá gbàgbé tan? Ó ní pé kí la differentiate tó fún wa ní x square? Ó rí i pé tan u ni àbí? Má gbàgbé constant of integration rẹ. Then tó bá rọ́pò rẹ̀, ó máa jẹ́ 2 tan kí ni u wá o? Ó rí i pé tó bá wo lókè n ta fi u wá ṣe ni 2 plus 3x then plus what? Plus c. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tó bá jẹ́ pé inú exam tí ó bùkátà pé kó o tú palẹ̀ báyìí, má dára rẹ láàmú. Ohun tó ṣe ni pé ó kọ́kọ́ ṣe kí ni o? Ó differentiate èyí tó jẹ́ linear function of x yìí, ó ti yé ọ báhun, yóò fún ọ ní 2 then multiply by yóò fún ọ ní 3 sorry, so then multiply by yóò máa jẹ́ 1 over 3 multiply by kí ni integral àwọn eléyìí? Òun ó jẹ́ 6 times square 2 plus 3x plus c. So 2 plus 3x plus c. So ó rí i pé tó bá padà ṣe é tán, yóò mọ fún ọ ní target ní ẹ̀yìn ńbẹ̀ un ni. So 2 times square 2 plus 3x plus c. Ǹjẹ́ téléyìí bá yé wa, ta ló lè sọ ohun tí eléyìí ó jẹ́ fún mi? Tí n bá ní integral cos 3x plus 5, a lè padà débẹ̀, kò nídìí kó o tún nǹkan kan palẹ̀ mọ́. Kí leléyìí ó jẹ́ o? Ó ti jẹ́ pé linear function of x ni ó differentiate àbí? Yóò fún ẹ ní 3 àbí? So you have 1 over 3 ó integrate gbogbo àwọn eléyìí, wọ́n fún ẹ ní kí ni o? The integral of course is sin 3x plus 5 plus c. Ó jẹ́ bó ṣe jẹ́ níbẹ̀ yẹn. Ǹjẹ́ tí o bá gbádùn fídíò yìí, mò ń rọ̀ ọ́, dákun bá mi subscribe, bá mi like kó o dẹ̀ share pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò ní Yorùbá náà, so lọ sí ìkànnì mi, o bá ọ̀pọ̀lọpọ̀ wọn níbẹ̀. Ní fídíò tó ń bọ̀, n ó tún máa ṣàlàyé síwájú. O ṣeun.